àgbé ọmọ ìkálẹ̀ làjà pọ̀ yìí o òkìní dáadáa èèyàn máa ṣe o wò tárì ó bá tẹ̀ wá tárì gbogbo tágbẹ̀yìn ayé lọ bó ti tájọ́ ẹ̀ ṣe dé ni àkàn mọ́ ẹ̀ rí ìdánkan mọ́ owó ẹ̀dẹ́gbọ́n ẹ̀dánkan mọ́ ayé lọ ìgbàlá ẹ̀dẹ̀ lọ́nà wò tárì gidigidi dẹ̀tẹ̀ mọ̀ títà dẹ̀ wò padà mọ̀ pé bírò yìí gan kí gègé àdéhùn ẹ̀ yìí tó fi bẹ́ẹ̀ ra mọ́ ti lọ kéde gbà yìí má ṣe o bá lọ o sáré bẹ́ẹ̀ iṣẹ́ títà dé ti yídé tàǹtì orí ìyanrìn gangan títà àìkú èdè ó tún tálẹ̀ kejì ètò dé àtúwà mú fọwọ́ ẹsẹ̀ lẹ́lẹ́kẹta èní dé èdè àwa gbà kan ní kejì ẹ̀ ló bá ti gbà bí ó ṣe yẹn ọ̀hún àwa ta lákọ̀ọ́kọ́ ní láì gan ó lè má dé ẹlẹ́kejì yìí àwa rí pé ó dé ẹ̀kẹta tí ẹ rí orí ìyanrìn yẹn gan títà ta àwa rí orí ìgbà lọ ó kọ́ mọ́gẹ́ sọ̀rọ̀ ní Garo TV Dárìmí títò.